ẹ pẹ̀lẹ́ gbogbo ènìyàn á dára fún yín Ọlọ́run kó dáwọ́lé yín nígbà kan tẹ́ ẹ bá rántí mo sọ̀rọ̀ nípa Yoruba Lover Tv àti Yoruba Lover Tv official lélẹ́yìí tó já sí wípé ṣe rí Yoruba Lover TV yẹn àwọn bíi skit nǹkan kan la máa ń fi síbẹ̀ ṣe wá rí Yoruba Lover TV official yìí full movie àwọn fíìmù tó ní part 1 and 2 la máa ń fi síbẹ̀ tó dẹ̀ lámìláka gan ṣùgbọ́n lọ́tẹ̀ yìí àwọn tá ń wò ó wọ́n sọ fún wa wọ́n ní ká change orúkọ yẹn kúrò ní Yoruba Lover TV official ká sọ di Yoruba Lover TV so láti wákàtí tí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí lọ kò ń ṣe Yoruba Lover TV official mọ́ Yoruba Lover TV wà níbẹ̀ o nǹkan kan ò ṣe o Yoruba Lover TV wà níbẹ̀ o àwọn skit tó gbámúṣé dáadáa ó ń wọlé síbẹ̀ o ṣùgbọ́n Yoruba Lover TV official yẹn la pa orúkọ ẹ̀dà sí Yoruba Lover TV ó dẹ̀ dá mi lójú tẹ́yìn náà dẹ̀ mọ̀ gbangba wípé fíìmù tó làmìlaka fíìmù tó lágbára gan fíìmù tó gbangba sùn lọ́yẹ́ òun ló ń wọlé síbẹ̀ àwọn Yorùbá movie tó jẹ́ wípé ó ní subtitle eléyìí tó jẹ́ wípé ẹ lè wo kẹ́ ẹ fi relax tó ní part 1 and 2 ó wà níbẹ̀ àwọn full movie tó 1 hour 2 hours wà níbẹ̀ Yoruba Lover TV òun lórúkọ tó ń jẹ́ nísìn ẹ lọ subscribe síbẹ̀ kẹ́ lè máa gbádùn fíìmù lọ́lọ́kan òjọ̀kan kẹtàn notification náà torí tá a bá ti post kẹ́ lè máa wà aware á dára fún yín ìjì ibùta.